Kí ló ń ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Mobimpe? Mo lérò pé ẹ ṣì mọ ọkọ àti ìyàwó yìí. Ó ti ṣe díẹ̀ tí àwọn méjèèjì tí wọ́n ti ń ṣe fíìmù Yorùbá, ṣùgbọ́n báyìí ó sì nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ sí wọn báyìí. Ọ̀rọ̀ yìí báyìí kì í ṣe ọ̀rọ̀ fíìmù, kì í ṣe pé bóyá ó sì nǹkan míì tí ó ń ṣẹlẹ̀ sí wọn, ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ayọ̀ ni. Ọ̀rọ̀ ìdùnnú ni, ọ̀rọ̀ tó ń pani lẹ́rìn-ín, ọ̀rọ̀ tó ń mórí ẹni yá ni. A kò tíì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wọn ní gangan, ṣùgbọ́n nígbà tí a bá máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ fún yín, tí a máa tú gbogbo rẹ̀, tá a máa túṣu désàlẹ̀, ẹ máa padà mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wọn ní orí níùsì tí ẹ ń wò yìí. Ẹ wá nǹkan fìdílé kí ẹ gbìyànjú kí ẹ wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí, ká lè fún yín ní gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwọn kọ́pù wọ̀nyí. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Mobimpe, a ti rí i wípé àwọn èèyàn tí wọ́n ti ń congratulate wọn wípé kan kú àjọyọ̀ ọmọ bíbí. Ìjẹ́ ẹ rò wípé bí wọ́n ṣe ń kí wọn pé congratulation báyìí, ìjẹ́ ẹ rò pé wọ́n bí ọmọ ní òótọ́ ni, tàbí ẹ kàn rò pé wọ́n kàn kí wọn ni o? A kò mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ o, ṣùgbọ́n tí a bá ti rí òkodoro ọ̀rọ̀ mú, tí a bá ti rí ọ̀rọ̀ náà mú jáde dáadáa, a máa wá fún yín ní details ọ̀rọ̀ náà. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rèé. Ó dìgbà.